gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí, ètò Masoyinbo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tó bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì látọ̀dọ̀ àwọn Remimatics ìlú mọ̀ọ́ká wa. Ó tún dùn àwọn leisure court wọ́n ní tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan báyìí ẹ máa gbalẹ̀ l'Abuja. Tó bá dẹ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni ẹ máa gbalẹ̀ ní Àkúrẹ́. Abuja yẹn mo fẹ́. Abuja yẹn gangan ibẹ̀ yẹn gangan lẹ fẹ́ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan pẹ̀lú ọkọ̀ yẹn. Oguchi ó dáa. Àjọ láàrin ọ̀rọ̀ àjọsọ o. Kí lọ̀rọ̀ àjọsọ yín? Ó ti yé wọn bẹ́ẹ̀ yẹn. Ọ̀rẹ́ mi ni wọ́n. Ṣèbó olófòfó ni. Ọ̀rẹ́ mi ni wọ́n. Olófòfó lẹ́yìn ni. Àwọn olófòfó. Ìwà jọ̀wà ló ń jọ̀rẹ́. Ṣé bíbẹ̀ yẹn máa ṣe máa ní olófòfó ni ọ̀rẹ́ yín ni wọ́n. Ó dáa. Ṣé ẹ̀yin wá gbà pọ̀ rẹ̀ yín ni? Mo gbà ọ̀rẹ́ ni wá báyìí. Ìyẹn ní ipò olófòfó ni. Ọ̀rẹ́ la ó máa. Ọ̀rẹ́ la ó máa ṣe àwa ò jà mọ́ ọ̀rẹ́ la ó máa ṣe. Ó dùn tẹ́ bá ṣètò ìkẹwàá lẹ́gbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá lẹ́yìn ètò àfihàn ìlọ́po owó lọ́nà méjì. Tẹ́ bá wà lẹ́gbẹ̀rún mẹ́wàá ò tẹ́sí níbèrè ilẹ̀ Ọlọ́run gbọ́ àníkẹ́ máa mú lọ. Àníkẹ́ máa mú lọ. Ẹ sì níbèrè ilẹ̀ o ẹgbẹ̀rún mẹ́wàá yẹn àníkẹ́ máa mú lọ. Kẹ́ bá sọ pé mo dẹ̀ wáyé àrídélẹ̀ kó a ṣe é là náà ni. Ó jẹ́ bèrè ayé a ṣe é là náà ni. Bolobòbò jẹ́ ń gbádùn. Òyà jẹ́ ẹni tí ò ní béèrè. Ó dáa jẹ́ bá ní ẹ wá fẹ́ dáhùn gbogbo ìbéèrè yín tó ṣe wà ńlẹ̀ yẹn tẹ́ bá ṣe ń gbà àwọn owó yín a tún máa gbé pẹ́lí lọ sókè síkì. Ìlú mọ̀ọ́ká ni yín ṣùgbọ́n fún àwọn tí wọ́n ti mọ̀ yín kí ló kọ yín? Oyinade Adegbenro lórúkọ mi. Mo kò fẹ́ sọ pé Oyinade Adéjọ. Adegbenro ni. Adegbenro ni ti yín. Bẹ́ẹ̀ni. Láti wo lẹ ti wá gangan? Ìkírun. Ìkírun? Bẹ́ẹ̀ni. Ṣé Ìkírun ni ó wà lẹ́gbẹ̀ẹ́ ìlú wo ló tóbi tó wà ní? Ìkírun náà tóbi. Ìkírun tóbi, ìlú tó yẹ tóbi náà yíká. Ìlú wo ló wà lẹ́gbẹ̀ẹ́ Ìkírun? Ọ̀pọ̀lọpọ̀ ìlú ló tóbi ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìkírun dẹ̀ wò jẹ́ kan lára wọn. Ìkírun. Ìré. Àdà. Ìrágbìjí. Ọ̀yán. Àdà. Bẹ́ẹ̀ yẹn lọ. Bẹ́ẹ̀ni. Òṣogbo náà dẹ̀ wà lẹ́yìn. Òṣogbo wà lẹ́yìn. Àti Òṣogbo lẹ̀. Bẹ́ẹ̀ni. Ìlú tó tóbi ní Ìkírun. Ṣé ìgbà ọlẹ dé Ìkírun gbẹ̀yìn? Kò tí ì pẹ́ bóyá bí ọdún méje sẹ́yìn. Ọdún méje? Àbí kò bóyá bí márùn-ún. Mo sì lọ ṣiṣẹ́ níbẹ̀ ní bí ọdún. Mo sì lọ ṣiṣẹ́ níbẹ̀ bí ọdún mẹ́ta sẹ́yìn. Ọmọ ìyá mi ẹ̀ ń sọ pẹ̀lú ìgboyà pẹ̀lú inú dídùn. Iṣẹ́ ni ò gbé yín láti. Iṣẹ́ ni. Ní Ìkírun bí báyìí. Iṣẹ́ ni. Ẹ kíra yín. Ìkírun àgùnbẹ́ onílẹ̀ òbí. Ẹ kíra yín. Mo ń kìlọ̀. Ẹ máa kìlọ̀. Ìkírun àgùnbẹ́ onílẹ̀ òbí. Ọmọ ẹ wò tí má bẹ̀rẹ̀ sí kẹ́ wọ́n máa dà yẹn pé èèyàn fi gbéraga sí. Ẹ gbé. Ibi tí mo gbé dé yẹn náà ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé mo ti gbìyànjú. Ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí ṣeré? Tí mo fi orúkọ sílẹ̀ pé mo fẹ́ máa ṣe iṣẹ́ yìí gangan o ọdún tó ń bọ̀ ló máa pé 20 ọdún mọ́ tí mo fara sí gangan ọdún 17. 17 years. Bẹ́ẹ̀ni àmọ́ pé mo lọ forúkọ sílẹ̀ pé mo fẹ́ máa ṣe 20 ọdún tó ń bọ̀. Ó yẹ kẹ́ ṣe àríyá rẹpẹtẹ ní. Ẹlẹ́dàá mi ò pariwo. Ẹlẹ́dàá yóò pariwo. Èyí tẹ́ ẹ ṣe kọjá kò ń ṣariwo. Ìyẹn nǹkan
Torí wọ́n ní eré àgbéléwò kan tí ó máa tó jáde. Ṣùgbọ́n ẹ̀ ń ṣe ìkan jáde lọ́wọ́ báyìí, ọba Adékìtàn. Ọ̀rẹ́ mi ló nìyẹn. Ìyẹn kì í tán ló ṣe yẹn. Ìyẹn ti jáde báyìí. Ìyẹn ti jáde. Ẹ lọ wò. Ó wà lórí fọ́nrán àgbéléwò ni mo dáyé máa sọ. Ó ti yá wọn tèmi. Kì í tán. Kitan TV. Ó wà mí. Táwọn tèmi bá fẹ́ ṣe èsì ìyá náà máa fọwọ́ sọ̀yà fún ni wá àti ìtẹ́tí sí leléyìí gbọ́n tí ọmọ mi wí. Àbó létí fetí sílẹ̀ gbọ́n tí ọmọ mi. Ọmọ mi yàtọ̀ sínú olórí kì í kọ́ṣá. Ẹ lọ sí Kitan TV kẹ́ lọ wo ọba Adékìtàn. Àwọn èèyàn ti wo gan. Ó lé ní 1,500 àwọn èèyàn tí wọ́n ti wò ní orí YouTube. Ẹ jọ̀ọ́ ẹ lọ wo eré àgbéléwò yẹn. Ọ̀rẹ́ mi ni Kitan. Ọ̀rẹ́ wa ni. Ẹ bá wa wo eré ọ̀rẹ́ wa ọba Adékìtàn. Ìmùlẹ́dẹ̀ ń bọ̀ èmi lèmi ṣe yẹn. Àríkẹ́ pé ẹ̀yin lẹ sọ ẹni pé mo ṣe kan pé kò tí ì jáde ká tó sọ̀rọ̀. Máa fọ́ ní ìbéèrè àkọ́kọ́. Èrò lákọ̀. Ìbéèrè kan lé lé oko. Kan lé oṣó. Kan lé lógún. Oko lé ní kan, lé ní igba, lé ní ẹgbẹ̀rún kan. Kí lẹ pè ẹ jẹ́ o? 1,200 and kini? 1,200 and. Okòólé nìkan. Okòólé kan. Lẹ́gba lélẹ́gbẹ̀rún kan. Àmọ́ gbìyànjú. Ó yá. Kí ni ìyàtọ̀ láàrin agbọ́n? Rèmí nìyẹn o. Agbọ́n. Agbọ́n dòré nìyẹn o. Kí wá ni? Agbọ̀n. Agbọ̀n àti abọ̀n. Kí ló ń jẹ́ abọ̀n? Agbọ̀n. Ṣé kìí ṣe agbọ̀n rẹ ni? Agbọ̀n nìyẹn o. Dòdò. Agbọ̀n rẹ. Agbọ̀n. Agbọ̀n ni oyin. Agbọ̀n nìyẹn. Agbọ̀n lóyin. Yẹn kí wá ni? Agbọ̀n. Ó ń gbọ̀n ni. Ẹni sọ̀rọ̀. Ó ń gbọ̀n. Kí? Agbọ̀n. Ẹ ti pè tẹ́ ẹ̀mẹ́. Bí mo yẹn ń pè yẹn náà ló ṣe máa wà. Ó yá. Agbọ̀n. Abọ̀n. Àti agbọ̀n. Ṣé abọ̀n yẹn náà àbí abọ̀n yẹn náà ṣé èdè Yorùbá náà ni? Ó ti ń jọ tàwọn. Pápá. Irọ́. Ẹ gbọ́ báàbí. Abọ̀n. Àti agbọ̀n. Ẹ tì mí síwájú. Rárá mi ò lè tì yín tí kú tì nìyẹn. Agbọ̀n. Ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tẹ́ pé agbọ̀n. Ọ̀rọ̀ yẹn gan-an kì í síbẹ̀. Agbọ̀n. Ẹ̀yin náà ẹ wo bí. Agbọ̀n. Ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ́ àti abọ̀n ẹni sùúrù náà agbọ̀n àti abọ̀n. Abọ̀n. Ṣé rí agbọ̀n yẹn bóyá kí yàn gbọ́n. Ó lọ́gbọ́n jù. Ògbọ́n ìwọ ló gbọ́n jù. Sàdíkì. Ó yá. Ó ní. Kí ni ìyàtọ̀? Kò sí ìyàtọ̀. Ẹni sùúrù ìyàtọ̀ wà. Ìyàtọ̀ wà níbẹ̀ ni pé èmi ò fi taratara mọ abọ̀n. Kò jọ Yorùbá lẹ́nu abọ̀n. Kí ni ó ń bọ̀? Kí ni ó ń bọ̀? Bí kí bọ̀nbọ̀n sísí mi àbọ̀nbọ̀n sísí mi. Kò dáa o. Ẹ mú mi ṣeré. Mi ò kí mélòó lára mi. Bá mi parẹ́. Agbọ̀n ṣe bí àpẹẹrẹ ni. Mi ò tí ì sọ pé kán parẹ́. Ṣé ilẹ̀ máa ní kán parẹ́? Ṣé mo ti sọ pé mi ò mọ̀ o? Agbọ̀n. Ọkọ̀ ti lọ Àbújá ti lọ. Ẹ sì wà l'Ákúrẹ́ ó dẹ̀ sì kì í síbẹ̀.
Àbújá lọmọ yín lọ́wọ́ ọkọ lọmọ yín lọ́wọ́ ẹni yín dẹ̀ ń dùn. Ṣé kò ní nǹkan tá a jọ sọ? Ọ̀rọ̀ àjọsọ wa dákun máa sọ síta ká sowọ́pọ̀ kó lè dá. Kí ni àbọ̀n? Àbọ̀n òun ni ẹyin tí ò tí ì pọ́n. Àgbọ̀n òun ni apẹ̀rẹ̀ tó ń kó nǹkan sí. Ẹ má sọ̀rọ̀ o. Ìgbà tí mo wọ ẹgbẹ́ ṣẹ́ sí mi ń pẹ́ mọ́. Lẹ́yìn bá sọ pé ẹ mọ̀ ṣé wọ́n ní fún yín? Rárá o, mi ò sọ ṣẹ́rí mo fẹ́ràn yín torí tẹ́ bá sọ a máa jà. Mi ò ní kẹ́ ṣé mo ní kọ́ sọ ọ́ di èèyàn jẹ́ ìlọ̀ka wọ́n wà nínú ọba adékìtọ́ ẹ̀ lo agbọ̀n bẹ́ẹ̀ wọ́n lo agbọ̀n bẹ́ẹ̀ wọ́n lò kí tán. Wọ́n á pé bẹ́ẹ̀ ni. Kí lẹ pé? Apẹ̀rẹ̀ la pè. Ṣé máa ń fúnyàn ní kíní tán máa kọ òǹkà sílẹ̀? Ìwé àti nǹkan tó fi ń kọ nǹkan síwèé. Kí ni nǹkan tó fi ń kọ nǹkan síwèé? Ó ti sábà mi lórí màá rántí. Kí n tó kú. Gègé, tákàdá, gègé ni mo mọ̀. Gègé lẹ mọ̀. Ṣé kò sí ni? Torí a ní tó pọ̀. Torí irú wa báyìí. Torí irú yín náà ni. Ẹ jẹ́ ìwọ̀n nǹkan tẹ́ ń fi tẹ́fẹ́ kọ. 1,400 and kini? 9. Ìbéèrè 9. Lé ní irinwó. Lé ní ẹgbẹ̀rún kan. Àwọn wo ni Yorùbá ń pè ní akẹyọ̀? Akẹyọ̀. Rédòdò. Akẹyọ̀. Àwọn tó kẹtàn ẹni sùúrù. Fàlílà. Fàlílà. Ẹ tún pè. Akẹyọ̀. Kí ló tí Yorùbá ṣe ń pè wọ́n bẹ́ẹ̀? Nítorí wọ́n jẹ́ akẹyọ̀ ni. Wọ́n jẹ́ akẹyọ̀. Bóyá àwọn tó máa ń ṣoríkì. Ẹni sùúrù. Ọwọ́ yín yá o olófòfó. Kí ló ń kọ yín lójú? Akẹyọ̀. Akin Ọ̀yọ́. Akẹyọ̀. Àbáwọn tó máa ń gbé ẹyọ. Ẹ ṣọ́ ara yín pẹ̀lú àtẹ̀wọ́tẹ̀. Bí àgèrè. Wọ́n ṣe ní sùúrù fún mi. Wọ́n ní sùúrù fún mi kò dáa náà. Bàbá mi yọ̀ náà yẹn. Ẹ ṣáà gbìyànjú mo máa jẹ gbèsè kúrò níbí. Ọdẹ jọ yín lójú. Ọmọ ìyá mi, níbo nílùú yín? Ìkírun. Ilé ìralẹ̀ ní Kírun. Ẹ lè parọ́. Ilé ìralẹ̀ ní Kírun. Ìkírun jẹ́ bí Oǹdó àbí àwọn Èkìtì àwọn ọ̀nà. Ẹni sùúrù ọ̀rọ̀ àkọ́kọ́ lọ́lọ́run gbọ́ o. Mo ní ilé ìmáralẹ̀ ní Kírun. Mo ní ẹ parọ́. Ẹ lè parọ́ sẹ́. Ọ̀rọ̀ mélòó lè fẹ́ sọ tẹ́ fẹ́ parọ́? Bá a wà. Ó yá àwọn akíọ̀yọ̀. Àwọn tó máa ń gbé àgèrè àbíkílẹ̀. Àwọn ọmọ ọba Ọ̀yọ́. A ní akẹyọ̀ yìí kílẹ̀ pé wọ́n. Akin Ọ̀yọ́. Mo tún là mọ́lẹ̀. Là ń kọ́kán. Ẹ gbọ́. Akin Ọ̀yọ́ wo? Ó yá kílẹ̀ sọ. Ó le. Wọ́n là ń kọ́kán. Àwọn tí wọ́n lè lò fún ọ̀rọ̀ fún àwọn ọmọ ọba lákòópọ̀. Akẹyọ̀. Tí Yorùbá bá sọ wípé ènìyàn. Pẹ̀lú òǹkàwó. Tọ́ 19 lé ní kí lélẹ́yìn náà ó ti sápá mi lórí. Igba 19 lé ní igba lé ní ẹgbẹ̀rún kan. 19 nìyẹn. Ṣókàn ní 16.
ìbéèrè kẹrìndínlógún lé nígbà lé lẹ́gbẹ̀rún kan. Mo gbìyànjú ẹ̀ pàtẹ́wọ́ fún mi. Lórí òǹkà. Ó yá ẹ pa. Tí Yorùbá bá sọ wípé ènìyàn rágó, kí ló túmọ̀ sí? Ó tálákà. Bẹ́ẹ̀ni. Jẹ́ kí o dẹni tí ń rágó, tí ò rí nǹkan kan, tí ò rí jájẹ, ní o rágó. Ìbéèrè. Mo ń bọ̀ mi tí ì dé. Ṣé ìwà kan wà tó ń jọ́gọ́rin? Ṣé ìkọ̀kọ̀ wà tó ń jọ́gọ́rin? 20 lọ́nà 4 ọgọ́rin ni. Kò wá ní jọ́gọ́rin mo fẹ́ lò. Mo ń bọ̀ nǹkan yẹn sílẹ̀ náà. Ó bóyá wá yẹn kó má lọ sá lọ. Kí lẹ̀ ń wá? Ìbéèrè yìí ni. 1189. Èyí tó gbẹ̀yìn méjèèjì yìí ni mo fẹ́. Ìbéèrè kọkàndín ní àádọ́rùn-ún. Àádọ́rùn-ún. 5. Mo ń bọ̀. Ìbéèrè kọkàndín ní àádọ́rùn-ún lé ní ẹgbẹ̀rún. 89 lẹ́ni kí n sọ fún yín. Ó wá lé ní ẹgbẹ̀rún. 189 lẹ fẹ́ sọ. Kí wá ní 189? Ìbéèrè kí ni? Ọ̀kàndínní ọgọ́rùn-ún. Ọgọ́rùn-ún 100 nìyẹn. Irọ́. Ta ló pa? Kì í ṣe ọgọ́rùn-ún mo fẹ́ sọ. Kí lẹ fẹ́ sọ? Ó ní nǹkan tí mo sọ jáde. Àádọ́wà. Ọlọ́run yọ mí tí mi ò sọ mẹ́rin báyìí. Mi gbọ́dọ̀ sọ òyìnbó ní tí bá ṣe báyìí. Ó ní nǹkan tí máa ń sọ. Ẹ sọ wò ni? Má jẹ́ ń sọ bóyá kí n kọ́lẹ̀ kẹrí. Ẹ sọ ṣeré. Àní fi wú. Ẹ má sọ. Mo tún wá máa fi ṣí tí le. Mo yẹ jílẹ̀ yẹn nǹkan tó yẹ kí n sọ ni. Dá padà. Dá tiẹ̀ wò. Ó ti yé yín. Àádọ́wà. Ṣáàdọ́wà ni. Ní kí ni? Ní eléyìí. 190. No. Bá mi yọ lóyún. Oyinade ó dẹ̀ gbìyànjú kó má bàa sọ Òyìnbó. Ó sì gbéra náà. Ó ṣe ọmọ ìyá mi. Ọmọ ìyá mi. A ṣe epo sọ́kọ̀. Ọmọ ìyá mi. A gbé mi dé kírun. Mo mọ̀. Mo mọ̀. Ẹ tún gbọ́ ọlọ́pàá. Ẹ má jẹ́ ìgbà. Ó yá. Àádọ́wà ni. Ní kíni? Mo fẹ́ kọ́lẹ̀ ni. 190. Àádọ́wà dín ní ọ̀kan lé lẹ́gbẹ̀rún. Àádọ́wà lè. Kí ni Yorùbá ń pè ní ògòdò? Ẹ jọ̀ọ́ ta ló kọ́ àwọn ìbéèrè yìí jáde? Kí ni mo ṣe? Mo gbà pé mi ò ní mú kọ́wọ́ lọ. Mo gbà pé mi ní mú tọrọ lọlé. Àmọ́ ẹ má dájú kanlẹ̀. Èyí pọ̀. Ta ló máa yọ gidi ẹ̀? Shanks. Mo fẹ́ràn bọ̀bọ̀ yẹn. Ṣé mo fẹ́ràn bọ̀bọ̀ yẹn. Ògòdò. Ẹ tì mí síwájú. Ẹ tí ì ràn mí lọ́wọ́ látẹ̀kọ́. Ìkírun. Ẹ ràn mí lọ́wọ́. Ìrànlọ́wọ́ tẹ ṣe fún mi nígbà tí èèyàn fẹ́ pààyàn bàbá tágan ni ìrànlọ́wọ́ tẹ tún ṣe lẹ́ẹ̀kan yìí. Ó yá, ẹ ràn mí lọ́wọ́. Ẹ káàbọ̀. Ògòdò. Ògòdò tí ó fi ní ṣẹ̀sín orí imú. Ní máa ń dúró sí. Ní ti máa ń mú ni. Kíní kan báyìí tó máa ń ṣe báyìí àbí?
bí yẹtí tẹ fi símú. irọ́ kì í ṣe bí yẹtí. Yẹmú. kì í ṣòun kì í ṣòun bí èwo. Bí èwo. Bí èwo ni ṣùgbọ́n òun máa wá. wọ́n máa ń tẹ̀. wọ́n máa tẹ̀ wọ́n máa ń tẹ̀. pẹ̀kẹ̀. Bí èwo ni bí èwo ni ògòdò tí ó fi ní ṣẹ̀ sí ó máa ń sọ̀yàn ni ṣé mọ̀. wọ́n mọ̀ o Ìkìrun làwọn náà ti wá. Ìkìrun lẹ ti wá. Ìbàdàn. Ìgbàjọ. Ìgbàjọ. Ìgbàjọ ìtòsí wọn jí sí wọ́n máa ń fi Ìkìrun júwe àwọn ìlú bẹ́ẹ̀ wọ́n ní tẹ́ bá ti kọjá Ìkìrun. nígbà tí yàn ń lọ Ìjẹ̀bú. Ẹnu yìí dá. Ṣé ẹgbọ́n kan mo sọ? Ìyá mi. Ẹgbọ́n wọ́n fi Ìkìrun júwe ìlú yín. Nígbà tí yàn ń lò mú ẹlẹ́ni àwọn ni tó bá lọ Ìjẹ̀bú Òde tó bá ti fẹ́ wọ̀ Ìjẹ̀bú Òde wàá rí yàrá yẹn kọ ẹ káàbọ̀ sí ìyànà òmù ẹlẹ́ni. Àwọn ìlú mi ì lè sọ lóyìnbó ní àwọn. Bí irú àwọn ẹ̀dùn àbọ̀ yẹn. Bí irú àwọn ẹ̀dùn àbọ̀ tó jẹ́ pé tó bá ti kọjá Ifẹ̀ díẹ̀ ẹ̀dùn àbọ̀. Ṣé ìlú olóògbé? Ok báyìí ok yẹn. Kò sí ṣòro ẹ jẹ́ a máa báyìí tó bọ̀ wọ́n á máa bú mi lé wa ní ilẹ̀ jó fòtò ń rò. Rojọ́ ṣe bí ẹ̀jẹ̀ mi à ń sọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ni. Ó yá. Mo ń bọ̀. Ẹ jẹ́ wo 1244. Òyìnbó pọ̀ ọ̀lẹ́lẹ́ kan. Kọ́ síbi pé kí ni 44? Ogójì. Ìbéèrè kẹrìnlélógójì lélẹ́gbẹ̀rún kan. Tá a tì ní tìyìn. Tì mí ní tìkùtì kankan. Mo fẹ́ kọ́lẹ̀ ni. Ó dáa. Tẹ́ bá ti tì mí màá sọ pé tì mí. Ó dáa, mo ti gbọ́. Gbìngbìn. Gbígbìn ni ti. Ṣé ẹ̀rọ bí ni? Gbígbìn. Gbígbìn ni ti iṣu. Kí ni tẹ̀fọ́? Kí ni ti ẹ̀fọ́? Lílọ ni. Ẹ máa ń lọ ẹ̀fọ́? Irọ́ o. Ṣé ẹ̀fọ́ kọ́ ló máa ń lọ ni? Wọ́n máa ń gbìn náà ni. Ṣé wọ́n máa ń gbẹ̀fọ́ ni? Ó máa ń gbilẹ̀, ó máa ń lalẹ̀ wù. Ó máa ń lalẹ̀ wù ni. Àwọn kan máa ń lalẹ̀ wù. Ṣọkọ. Ẹ ní sùúrù. Ẹ̀fọ́ gúre ó máa ń lalẹ̀ wù ni. Gúre máa ń lalẹ̀ wù ni. Bẹ́ẹ̀ ni. Ìyá mi. Gúre. Ẹ ní sùúrù. Àmọ́ wọ́n máa ń fọ́n kíní ẹ̀fọ́ àwọn ó máa ń ní àwọn kíní kóró wọ́n máa ń fọ́n àwa máa wù. Kí ni nǹkan tí wọ́n ń sọ yẹn? Kí ló ń sọ ọ̀rọ̀ ni ẹni sọ̀rọ̀. Àlàyé mi bá mi sọ̀rọ̀ kan kí náà sọ ọba èrè ọ̀rọ̀ mi náà sọ. Ó yá. Mi ò mọ́kọ. Mọ́kọ. Ó sápá mi lórí. Gbígbìn náà ń gbìṣu. Bẹ́ẹ̀ni. Kí náà ń ṣe sẹ́fọ̀? Ṣé bí wọ́n kàn máa ń fọ́n àwọn èso ẹ̀ sílẹ̀. Ẹ má ṣe ẹ ti sáré mú kinní ẹ ṣe hùn. Ṣé mọ̀? Fífọ́ yẹn náà lọ́wọ́ náà kọ́. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ ṣe kí ni? Ẹ mọ̀ ẹ kàn fi iyọ̀ sí ẹ sọ tẹ́ bá mọ̀. Wọ́n máa ń lẹ̀fọ̀ ni. Wọ́n máa ń lẹ̀fọ̀ ni. Lẹ̀fọ̀. Wọ́n lè máa ṣú ẹ̀fọ́ náà. Nǹkan tó fi ń ṣe tó yìí máa ń gbìn pọ̀ fífọ́ náà ó máa ń wù tán ní fọwọ́ kọ̀ọ̀kan. Mo ní sísọ mo ní kọ́ mo gbé kọ́ mi ò sọ bí. Mi ì sọ bí. Bẹ́ẹ̀ ṣe ń sọ tí ní Kọ́ládé ni. Ẹ̀yin ará ilé ẹ rí o ṣe rí pòjòrò lélẹ̀. Ẹ sọ kọ́s mo bá lọ lọ́la kọ́s gírí kan lọ. Ó sì repo. Wọ́n máa ń lẹ̀fọ́ ní gbígbìn là ń gbìṣu. Lílọ́ là ń lọ́rẹ̀kẹ̀ àbí kí ló máa. Ṣùgbọ́n ẹ ń lẹ̀fọ́ àbí kẹ́ ṣú ẹ̀fọ́. Àbí ká fọ́n. Ẹ lè fọ́n náà ẹ lè fọ́n.
Ẹni kan dà padà náà. Òun kọ́ la yọ. Mo ti gbẹ Kọ́ sí. Mo ti gbẹ. Ìbéèrè kẹtàdínlọ́gbọ̀n. Òun ṣe wá títí Lé ní báyìí. 200 kan. Kí ni ìyàtọ̀ láàrin àtòrípa sọ̀rọ̀ sí ẹ máa tún ní kọ́ parẹ́? Kí ni ìyàtọ̀ láàrin ó fẹ́ mẹni tó to àwọn ìbéèrè yìí o. Ìbákasẹ́ àbí ìbákasẹ́ àti ìbákà. Ìbákà ẹyẹ ni. Èwo wà ní ti ìbákasẹ́? Kí ló ń bá kásẹ́? Ẹni sùúrù. Kí ló ń bá kásẹ́? Parapọ̀ gbá ni. Ìbákasẹ́. Kí ni èdè ọ̀rọ̀ mìta tún lè fi pè? Tálì ẹranko náà ni. Títì. Ẹ máa sẹ́sẹ́sẹ́ kẹ máa dún sàlẹ̀ sọ̀rọ̀ sókè. Ẹ gbóhùn sókè tẹ́ fẹ́ gbóhùn sókè. Ok, ìbákasẹ́. Ṣé mo tún sọ̀rọ̀? Ìbákà ni mí ni. Àròyé ní tẹ́yẹ ìbákà. Bẹ́ẹ̀ ni. Ìbákasẹ́ yìí kò yé mi o. Mi ti sọ pé mi ò mọ̀, mo ní kò yé mi ni. Ó yá. Kí lẹ pè? Mo ní orúkọ mi fún. Ràkúnmí. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé. Ìyá mi má sọ pé mi ò ràn yín lọ́wọ́. Ẹ ràn. Ó tún ṣì kù. Mo ń bọ̀ mi ì tíì dé. Ẹgbẹ̀rún méjì dín. Kí ni yẹn? Fẹ́ lọ gbé látòkè wá. Èmi ò mọ̀. Láti sí oníwá o. Èmi ò wá sọ ìbáyé máa pè o. Èwo? Kí ni 65? Ìyẹn 550. 550 lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Lé ní ẹgbẹ̀rún kan. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ni mẹ́sàn-án yẹn. Ní kí ni? Mo ń bọ̀. Mo ń bọ̀. Tọ́ máa ní má ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. Pẹ̀ẹ́dẹ́ bá mi yọ sóò yẹn. Ẹ̀ẹ́dẹ́ yẹn ti bẹ̀rẹ̀ láti bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 500. Torí 600 ní ẹgbẹ̀ta. Ilé iṣẹ́ ń kérora ni. Ẹni rówó èlójú àlá tó dìbí. Pa òwe Yorùbá méje pọ̀ tó ní ọmọ nínú. Ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀. Káfílẹ̀kẹ̀ sí di ẹlẹ́lòmíì. Àìgbé wá sí omi tẹnitẹni. Bí kìíní kan bá ṣe kí ni ọmọ ẹni ní ìwò lédè ni. Bá mi ná ọmọ mi. Òde ní ọlọ́mọ ó di méjì. Ẹ ṣe 5. Mo gbìyànjú 5. Ọmọ tá ò tọ́. Ní gbélé ta kọ́ta ó di 3. Wọ́n ní kinní kan wà àgbà kinní kan kórè. Àgbà kì í wà lọ́jà kórè ọmọ tuntun wọ̀. Ó di 4. Ọmọ ọlọ́mọ dẹ̀ ní. Bá a ná ọmọ mi. Mo ti sọ̀rọ̀. Ta ni ẹ? Ojú àtò bo ẹ̀ filẹ̀. Èbó ń ṣe gbẹ̀gbẹ̀gbẹ̀ bọ́ yẹn ń parẹ́. Ó yá ìkí 5. Ó ti sọ. Ọwọ́ ọmọdé ò tó pẹ̀pẹ̀. Kò ìtọ́nà. 1,400 lé ní ẹgbẹ̀rún kan. Sọ ọ̀rọ̀ Yorùbá 5
tí àmì ohùn orí rẹ̀ jẹ́ rere mi. Ẹ fún mi lẹ́yọ̀ kan. Ewé yẹ kú kan. Ó yá. Ó sì kú kan náà. Rere mi. Tẹ́ bá ń ṣe eré, ó ní èèyàn kan tó máa sọ fún yín pé ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí. Kí la tún lè pè? Adarí. Rere mi. Adarí. Èèyàn kan nìyẹn bẹ́ẹ̀ yẹn. Apárí. Remimi. Ṣé kò ń ṣe rere mi nìyẹn? Remimi ṣé kò yàtọ̀ sí rere? Adarí, apárí. Ó dáa. Àgàgà ẹni tí kì í gbọ́rọ̀ tó létí fún. Adití rere. Ebi pa yín. Táwọn ẹ̀ ń jẹ́. Adití. Mo fẹ́ràn kéèyàn àgàgà ẹni tí kì í gbọ́rọ̀ tó létí kún. Adití. Dà. Ó di méjì. Ẹ má gbé sókè. Kí ló sọ? Sọ. Tí èèyàn bá ṣe nǹkan tó ń ṣe nǹkan tí ò dáa, wọ́n ní ó ń wà ìtìjú, irọ́. Ìdọ̀tí. Dodo mi. Èèyàn ó burú. Ìyẹn ilé mi ò rí jíwò. Bá mi yọ. Kí lè rẹ yín nìkan yọ? Kí lè rẹ? Àǹfààní kí ló jẹ́ fún ènìyàn? Abuké. Rere mi abuké. Ṣé kì í ṣe abuké ni? Ó kẹyọ̀ kan. Ó ti pé. Ta la abuké? Èèyàn lábùké. Èèyàn lábùké, èèyàn ní. Ẹ kọ̀ júlẹ̀ kẹ́ tún sọ nǹkan tó yẹ kẹ́ sọ. Lẹ́yìn wá ti ju nǹkan lẹ́wà kí lẹ́ máa ń sọ. Mo sọ́lẹ̀ náà ni. Bóyá ẹ fẹ́ lọ bìkan nísìn, ẹ wá lè fẹ́ lọ. Ẹ wá rányàn, kí lẹ nìyẹn? Onídúró mi ẹ̀ ṣe ń wò, mo ń bọ̀. Bó jẹ́ ènìyàn ló dúró ni á ti máa sọ̀rọ̀. Aṣojú rere mi látàárọ̀. Mo ti sọ tán. Ó ti tán. Ok, ọ̀kan. Ìbéèrè 25 lé ní 200 lé ní 1000. Kí ni Yorùbá ń pè ní ìgbìn? Ìgbìn. Ohun ìgbìn ni ohun ọ̀gbìn. Ìgbìn. Ọ̀gbìn yàtọ̀ sí ìgbìn. Ṣé ń ṣe ìlú? Ìlú ni. Oríṣi ìlú kan ni Ṣé yóò lè sọ fún pé lù ní ṣe bẹ́ẹ̀ yìí ni máa ń lùlù? Ìbẹ́ ni máa ń lùlù. Ta ló sọ fún yín? Pé? Ta ló sọ ìgbìn yẹn fún yín? Èmi ò sọ fún Yorùbá. Lẹ́ẹ̀mú àbọ̀. Gbogbo ọ̀rọ̀ ni màá mọ̀ ni. Nǹkan tó yẹ ká ẹ sọ nìyẹn. Ọkọ̀ tí ń bá mọ̀ ni. Ẹ ṣe sọ pé ṣé Yorùbá ni? Tápà ni ẹ lọ bá ẹ̀gbọ́n ṣáátà. Tápà ni ẹ lọ bá ẹ̀gbọ́n ṣáátà. Ó wọlé. Ìbẹ́yìn ni ẹ máa ń lùlù ẹ̀ mọ́ gbìn. Ẹ mọ̀ gbìn. Wọ́n mọ́ o. Oríṣi ìlú kan ní báyìí máa rí kú Dubai. Ìlú wo náà ń lù? Onígbìndé irú àwọn ẹni onígbìndé ó yàbí onílùdé. Ìbéèrè 8 lé ní 400 lé ní 1000. Ìbéèrè tó gbẹ̀yìn nìyẹn. Ó rèé o, a padà parí ẹ̀ o. A sì tì wá dé eléyìí a sì tì mí débi kan bó ṣe Ìbàdàn náà ni. Parí òwe yìí.
Ìbàdàn. Agbẹ̀yìndé kírun. Ẹ tún padà sékòó. Ọkọ mi ń depo. Àbí tí ó dà. Àbí tí ń bá ó dà. Parí òwe Yorùbá yìí. Pé tí yín ni kó máa gbọ́ gbogbo ẹ̀. Èwo ni pé bẹ́ǹsì ń jẹ epo. Bá lówó ẹ dáhùn. Lówó ni o. Lówó ni o. Parí òwe yìí kí o sì ṣe àpẹẹrẹ lílò rẹ̀. Ìkànnì kẹfọ́ ọmọ mi méjèèjì. Ẹ pa àgbà síbòjì. Ẹ má pa àgbà sí òrùn. Ẹ pa àgbà sí òrùn. Ẹ má pa àgbà sí ìbòjì. Ẹ ṣáà ṣe pa àgbà náà ni. Mo ń bọ̀. Bí owó yẹn bóyá ń jọ fẹ́ máa jọ ẹni rókù kà ní ìbòjì tó wọ sórùn. Ìkadì púpù méjì ni. Àmọ́ kò ẹ pa àgbà sí ìbòjì. Ó ti tán bẹ́ẹ̀ yẹn, ìwé yẹn ti parí bẹ́ẹ̀ yẹn. Ó ṣe wá gùn tó bẹ́ẹ̀ yẹn. Ẹ pa àgbà sí òòrùn, ẹ má pa sí ìbòjì o. Ẹ ṣáà ti pa àgbà. Kán ṣàpá. Kán jẹ́ bòjì. Òrè kí lẹ̀ ń ṣe fẹ́ ni tẹ́ ti bẹ́ lórí. Àbí ju ká bo àṣírí ẹ̀ lọ, àbí. Òrè kí lèèyàn ṣe fẹ́ ni ẹni ẹ pàgbà sí ibòjì àbí ibòjì o, ẹ má pa sóòrùn o, ẹ pàgbà sí òòrùn o, ẹ má ẹja pa sí ibòjì o àbí ibòjì o. Òrè kí wọ́n ṣáà máa pa wọ́n ti ó dàbí èèyàn tó dájọ́ ikú fún wọn ní ẹwù ẹja yìí sí ẹ̀wọ̀n gbére. Àtẹ̀wọ̀n gbére àti ẹ ṣáà fẹ́ pa náà ni. Òrè kí lè wá ń ṣe fún. Ẹ fẹ́ parẹ́ ń sìn parẹ́ òrè kí lè fẹ́ ṣe fún mi. Kí ló fẹ́ sọ. Tèwo níbo kò rí ń wí ẹ fílẹ̀ o ìlú ẹ̀ jìn. Ẹni kò fa inú ara rẹ̀ sọ bí ó ti wá. Ibo lẹ ti wá. Kí ló fẹ́ sọ. Ẹja pàtó fún ọ. Bẹ́ẹ̀ni o. Ó dẹ̀ ṣe báyìí. Ẹ ṣe gọ́ọ̀dì ìlú mọ̀ọ́ká wa tẹ́ wá o. Àwọn full-blooded Ìjẹ̀bú wọ́n ní ká fún yín ní Adegbenro torí tẹ́ bá lo ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n yín tẹ́ fi ra ilẹ̀ ní. Àbí tí mo fi repo tí mo gbọ̀nà kiri lọ tẹ́pọ̀ tán lójijì kí n. Ọgbà. Ó gbá gidi. Bẹ́ẹ̀. Ọgbà wa o. Ẹgbà. Ṣé o. Ó dùn bẹ́ẹ̀. Ṣé o. A dúpẹ́. Tẹ́ bá ti. Tó wá kùn mí níbẹ̀. Tó bá kùn yín. Ìrora tẹ àga inú ọkọ̀ sẹ́yìn. Ẹ̀rọ agbélé sí ẹ fi rọrí kẹ̀sùn lọ nìyẹn. Ẹ̀rọ lọ́hùn. Ṣé o. Kẹ́fọ́ má tún lọ máa jẹ olúwẹ̀. Kẹ́fọ́ má lọ jẹ yín. Kẹ́ tó ràn. Eléyìí mọ́kọ̀ tútù ni. Mọ́kọ̀ tútù. Nílé tán mọ́. Eléyìí ẹ dàbòrà kẹ́ tó wá lọ ràn nígbà tẹ́ bá dé kírun nínú owó náà. Tó bá ti wá sú mi títí máa múwèé àyà máa ká. Ẹ̀rẹ̀ sì ń kà. Àyà máa kàwé. Bẹ́ẹ̀ni. Ìrọ̀rùn ló bá dé. Tó bá tún ṣe kíní tẹ́ bá ṣe ń kà. Ẹ máa dà nǹkan sí. Ẹ máa dà nǹkan sí. Ẹ máa mú. Tẹ́ ẹ bá dẹ̀ lè fẹ́ lo. Ilé ìkíni tó kúrò lè máa ṣe tè fomi gbóná sí i pé àmọ́ ojú ogun tá à ń lọ o tó wá máa dìgbà yẹn àṣírí dùn. Ẹni tẹ́ bá dàgbà tẹ́ bá máa fẹ̀yìntì ó yẹ kó gbẹ́gìrì lérè sínú. Ẹ ṣé gọ́dí tẹ́ wá sí orí ètò lẹ́ni o.
ẹ ṣé gan ni lágbára Ọlọ́run iwájú iwájú lẹ máa lọ ẹ ní dẹni àná ẹni ní lẹ máa jẹ ọ òkè òkè báyìí ni ẹ mú máa run sí òkè òkè lẹ máa lọ ẹ ní wálẹ̀ láéláé o àpèjúwe rere náà máa fi ń júwe o ẹ ní di oyin yẹn ṣùgbọ́n oyin yẹn jẹ́ kí gbogbo èèyàn náà máa sọ pé wọ́n mọ̀ yín. ẹ ṣé gidi gan. ẹ mọ̀ ká àdúrà yẹn. bẹ́ẹ̀ni èèyàn tó ṣe rí mọ́yàn lọ́wọ́ máa sọ pé mo mọ̀ àtẹni tí ò mọ̀yàn rí. ìkírun. ẹ̀yin ilé wa nílé wọn wà. ìyá mi àti màmá àti màmá tiẹ̀ ọmọ bàbá ni wọ́n. ó dà bó ṣe máa rí nìyẹn láṣẹ Èdùmàrè. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ a tún ti ṣe tèmi o a tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí o tẹ́ bá fẹ́ kópa abẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yẹn fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí nǹkan tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹrọ tẹ́ fi ń wò wá ní sáà yìí Ọlálékan Fábílọ́lá lórúkọ mi èjì ọba nínú ọmọ ọ̀làlẹ̀ ọmọ ajígbàgbọ̀n ara erégbèjì sọ́ọ̀dọ̀ fi roko erégbè dánrán ọ̀dọ̀ fi bọ́ àlédè jẹ́ ọba kó tó dìgbà míì ire o. ìtìjú ọ̀lẹ́wulẹ̀kùn gàdá ṣẹ́rù bá mi èdè ní ká sọ ọ̀rọ̀. mo kàwé yanrantí mo gboyè gíga yunifásitì èdè òyìnbó la fi ṣe wọ́n tún kọ́ mi ní faransé gbogbo ẹ̀ ló mọ́yán lórí àmọ́ ẹ wo ohun tó wú mi lórí èdè mi dùn ó mórí mi yá ojoojúmọ́ ni ó máa sọ ẹyẹ pé ní vernacular ẹni lọ́gbọ́n lórí ló lè sọ àwọn ọmọràn ló lè gbọ́ ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé gàṣà. Masoyinbo má ṣe sọyìnbó ká lè jọ máa lò.